ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀jọ̀mọ́ kárọ̀ jíire eré àti ìbùkún gbogbo olúwalémọ̀ ọ̀rọ̀ tó ń jọmọ́ tó nàìjíríà ló máa tún yín sílẹ̀ lágbára ìgbìmọ̀ rẹ̀ omi agbára omi ìwòsàn tó wà lọ́wọ́ olúwalémọ̀ rẹ̀ ọba tó lọ́mọ tó nàìjíríà abámi tú gbogbo àsílẹ̀ ẹ wo orúkọ mi náà kò yí padà Babaláwo international ẹ̀jọ̀mọ́ yá mi ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn èmi àṣẹ púpọ̀ láyé bó jẹ́ mùsùlùmí tí ọdún bàbá láyé àmàṣọpẹ́ ni àmóyẹ ẹlòmíì tó ti kú tójú òrí star rárá bó jẹ́ kìrìsìtẹ́nì náà àbí oníṣẹ̀ṣe àmóyẹ ẹni tó ti kú tó yẹ pé kò mùgbà tó ń gbàwẹ̀ yìí so mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó lọ́mọ tó nàìjíríà ọgbọ́n àti mòye tẹ́ máa fi gba àwẹ̀ náà tán Olúwalémọ̀rẹ́ bá mi jogún ẹ̀ fún yín èmi gbàdúrà fún yín o torí mo gbàdúrà fún yín mo mọ̀ pé mẹ́ta lọ́kan lèmi ṣe mẹ́ta lọ́kan babaláwo oríṣi ìṣẹ̀ṣe kìrìsìtẹ́nì and mùsùlùmí gbogbo ẹ̀ làwọn ṣe èmi ò tàpá sí ẹ̀sìn kankan because mo mọ̀ pé Ọlọ́run ló ní gbogbo wa olódà wa olóní ara wa wà tó mi ara wa tẹ̀jẹ̀ ara wa so thank you very much ìrìn àjò kan jẹ́ ti gbogbo wa so ẹ jẹ́ ká ṣe wa lóṣù ọwọ́ ẹ jẹ́ ká ṣe ra lóṣù ọwọ́ ẹ máa ká sọ pé mùsùlùmí kan lélẹ̀ kìrìsìtẹ́nì kan lélẹ̀ alíṣẹ̀ kan lélẹ̀ ẹ má jẹ́ ká ṣe Ọlọ́run ló dá wa tó bá lọ sọ tó lọ́ọ́ máa tó bá yọjọ́ kó tó lọ́ọ́ máa pa ń kọ́ ọmọ ìyá mi jẹ́ kí n kọ́ iléeṣẹ́ ìjọ iṣẹ́ tó lọ́ọ́ rán mi lèmi jẹ́ yìí orí pé mò ń jẹ mùsùlùmí mò ń kọ́ mùsùlùmí mò ń kọ́ kìrìsìtẹ́nì mò ń kọ́ oníṣẹ̀ṣe ẹni tó kò kàn mí òun tó bá sọ pé òun jẹ àìsàn kan wo lórí mọ̀ tó lọ́ọ́ bá gbàgé mọ́ ẹ lórí so let me go straight to the point this is it ewé egbò kìíní ọ̀sẹ̀ àtúndì lélẹ̀ ọ̀sẹ̀ àtúndì yìí lágbára débi pé tó bá ṣe wàrí ìbùkún wàláì wàrí ìtúsílẹ̀ nfẹ́ pé ẹni tó bá yáwọ́ láti ti ṣe oògùn kó ló bá mi dánṣẹ́ ìwò ẹ̀sálẹ̀ kí lè máa lọ wá ẹ̀jẹ̀ ká lọ wá igi ńlá ká mú igi ńlá yẹn ká mú sínú odó kó má ju báyìí lọ láti ibi ìdébì kó má ju kó fẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ mú sínú odó kẹ́gun kó kúná bá ti kúná ẹ wá kó ẹ̀rùn alamọ 9 ẹ kó lé lórí ẹ kó ẹ̀rùn alamọ 9 kẹ́ kó sí lórí bó ṣe kọ́ ẹ̀mí 9 ni bó ṣe kọ́ ẹ̀mí 9 ni fún ọkùnrin àtobìnrin 9 náà ni ẹ̀gún akúná pẹ̀lú ẹ̀rọ alamọ akúná tẹ́ bá ti kúná kí lè máa ṣe ẹ wá kó egbò túdè àti ewé túdè náà sí ẹ tó gun ató kúná tó bá ti wá kúná ẹ tó wá kó ewé kíní tútù ewé má fọwọ́ kan ọmọ mi tútù ẹ tó kó ẹ̀gún papọ̀ pẹ̀lú akúná tútù ni o tútù kò bí dandan pé kò gbé àtòjọ́ o kò bí dandan pé kò tòjọ́ bíbó láti máa rí àwọn kíní yìí rà ewé ẹ̀dẹ̀ wọn lọ́wọ́ mọ́ ni so tó bá ti wá gúnmọ́ tó bá ti wá kúná ẹ̀yọ́mọ ìyá mi àwa fa ọ̀sẹ̀ lórí ọ̀sẹ̀ àjàsẹ́ ló dájú àwa bu ọ̀sẹ̀ àjàsẹ́ ilé lórí bójá bí o ní 500 àbí 600 àmúlẹ̀ lórí àgùn pẹ̀lú ẹ̀ tó bá ti gùn pẹ̀lú ẹ̀ bá ti wá kúnná dáadáa tó tẹ̀tí rí pé ó ti rọ̀ ọmọ ìyá mi ẹ pákéjì ẹ̀ sínú orúkọ báyìí ó sì ò lè bàjẹ́ àjẹ́ ò lè bàjẹ́ o ẹ ra pákéjì ẹ̀ sí tẹ́ bá ti pákéjì ẹ̀ sí ọmọ ìyá mi tẹ́ bá ti pákéjì ẹ̀ sí ẹ wá ra gbélẹ̀ fún ọjọ́ mẹ́ta gbélẹ̀ fún ọjọ́ mẹ́ta bọ̀tẹ́ ẹgún dáadáa pé kó kúnná dáadáa ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹgún dáadáa kó kúnná dáadáa ọmọ ìyá afílẹ̀ ìtọ́jọ́ mẹ́ta dé pákéjì ẹ̀ sí kó dé kò gbé sí orí anyway tó bá wù kó gbé sí kò bá gbé sí lẹ́lẹ̀ kò bàjẹ́ kò bá gbé sókè kò bàjẹ́ ìbájọ́ ẹjọ́ kẹta láàárọ̀ kùtù kóòrùn tó yọ àbí alẹ́ nígbà tó bá oòrùn bá wọ̀ tán olólè lò ó iṣẹ́ ìdájú ó dájú ẹni tó bá tómi bí gbóná bá dá bá kádàrá ẹ̀jọ́ omi gbígbóná bá bá kádàrá ẹ̀jọ́ ó lè lomi gbóná ó máa jẹ́ kó pík tètè pík tó bá bá kádàrá ẹ̀ mú lomi tútù jẹ́jẹ́ má lọ bá yí ẹ̀jẹ̀ ara ẹ̀jẹ̀ o torí ẹ̀yìn ọmọ mi ẹ̀yin tẹ máa ń wẹ̀ nínú odò so kò sì jẹ́ ẹni ọmọ ìyá mi iṣẹ́ ìdájú ó gbóná ó confam ẹ̀jọ̀ ẹ wo nọ́mbà mi ló wà lókè yẹn nọ́mbà mi ló wà lókè yẹn o nọ́mbà mi ló kú wà lókè yẹn ẹni bá mọ̀ pé o bá mọ̀ pé o fẹ́ bá anybody sọ̀rọ̀ àbújá ẹ̀mí fọlá mo fẹ́ kó máa ṣe ẹni iṣẹ́ make sure kó o ṣe fídíò pẹ̀lú mi kó tó gbéṣẹ́ fún mi o make sure kó o ṣe fídíò pẹ̀lú mi kó tó gbéṣẹ́ fún mi mo mà sọ báyìí o ó ní àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dé ní ìrìnàjò dídí o wọ́n sọ pé èmi mo gbá ẹ o kò kàn mí bó sọ fún ma fún yẹn lépè sọ rí o thank you.